Bisi ológe o tẹ bá fẹ́ mọ̀ ń pa àṣà Yorùbá tẹ bá fẹ́ mọ̀ ń pa àwọn òṣèré tẹ bá fẹ́ mọ̀ ń pa aṣọ oge pátí ẹ wo Bisi ológe ẹ mọ̀ kí mi ní púrọ́bù bẹ́ẹ̀ ló ṣe wà ẹ gbà bẹ́ẹ̀.
ìyọmọ yóò ṣàgbé ayọ̀ 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 oríwọ̀ olúmọ ayọ̀ 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 oríwọ̀ olúmọ abẹ́ òkúta ìlú rẹ̀ rá mo ní gbàgbé rẹ̀. Ó gbé òrékè ọkàn mi, èyí lóòrò ọ̀la. Èyí ọmọ lórí olúwa, èyí ìṣòro láṣùrí, wípé ìbíwò lókìkí o, àwọn ẹ̀bá ń gbé. Máyọ̀. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.